lórí gbogbo social media platform wa ẹ follow wa lórí Facebook Vicinity 95.3 FM lórí Facebook bákan náà bó sì jẹ́ lórí Twitter ní tẹ́ ẹ mọ̀ sí X ẹ follow wa ń bẹ̀ Vicinity Radio lórí Instagram and wa Vicinity 95.3 953 FM lórí Instagram and bó sì jẹ́ pé ẹ fẹ́ wá wa kàn ní o ìyẹn lórí ayélujára tá a mọ̀ sí web www.vicinity953fm.com.ng gbogbo ń tẹ́ ẹ fẹ́ lójú kan ló wà ní o ìyẹn lápá bẹ̀ yẹn ó yá pápápá ẹ jẹ́ kí n kóró yìí mi ìyẹn láti ilẹ̀ wa Nàìjíríà. Bó ti ẹ̀ jẹ́ wípé ikọ̀ jẹ̀wẹ́wẹ́ eléyìí tí ọjọ́ wọn bẹ́ lábẹ́ ogún ọdún ni o mò ń sọ nípa ti Flying Eagles ẹ má gbàgbé pé ìdíje ti CHAN AFCON eléyìí tó máa wáyé ẹnu mi àgò eléyìí tó máa wáyé lásìkò ìtàwá ẹ tá àti ẹ̀ lè pè ní wábù ṣe mọ̀ pé ìdíje yìí ẹni tó bá kógojá ni ó gba tíkẹ́ẹ̀tì láti lọ sojú ilẹ̀ adúláwọ̀ ìyẹn ń fẹ̀yà àgbáyé eléyìí tó máa wáyé lọ́dún 2025 ìyẹn ní ìlú Chile. Bó ti ẹ̀ jẹ́ pé ìdíje yìí tá a bá ń sọ nípa wábù bí yìí eléyìí tó jẹ́ wọn bẹ lábẹ́ ogún ọdún under 20 àtúndé dàpé ní AFCON ṣẹ́rí ikọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni wọ́n mú bó bá ti ọ̀kọ́ láǹfààní àti kógojá tó wọ ìpele semi-final tá máa ń gbọ́ lọ́wọ́ kan làgásígálì ó ti gba tíkẹ́ẹ̀tì ni o ìyẹn lásìkò lè ta wá ẹ́. Bó ti ẹ̀ jẹ́ pé ikọ̀ lẹ́wà Nàìjíríà eléyìí tí wọ́n ń bẹ lọ́jọ́ orí abẹ́ ogún mẹ́ẹ̀ẹ́dún under 20 ibẹ̀ láti èdè Côte d'Ivoire Burkina Faso. Bó ti ẹ̀ jẹ́ pé lánàá sẹ́mi pé pákéjì ló palẹ̀ kí wọ́n ní ọ̀sẹ̀ kó tó sọ yín ni o sẹ́ẹ̀rí ikọ̀ ilé tó jẹ́ pé yóò kópa ikọ̀ ilé tí ó kópa ikọ̀ méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni o tó sì jẹ́ pé ìpín méjì ni wọ́n pín wọn sí ni o ìpín méjì sẹ́ẹ̀rí sọ̀rí àkọ́kọ́ ibẹ̀ láti lórílẹ̀-èdè Togo arílẹ̀-èdè Niger àtúní Ghana must go arílẹ̀-èdè Benin ní sọ̀rí ẹlẹ́ẹ̀kejì tá a mọ̀ sí group òun lẹ́bàá bá tèmi Nàìjà lóde kárí láàzè òun lọ̀rọ̀ bá dé gbàràgbàrà yẹ bákan náà orílẹ̀-èdè Burkina Faso àwọn náà wà ń bẹ́ẹ̀ orílẹ̀-èdè